environment ó yára affect okó ju òbò lọ nítorí pé inú òun ni ti obìnrin wà, tí ọkùnrin ló wà níta. Gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ báyìí ó máa ní impact lára ọkùnrin because obìnrin kan lè wà emotional, obìnrin jẹ́ emotional being láti ilẹ̀, so probably virtually everything ló máa ń affect reaction obìnrin, but ọkùnrin irú time tí a wà yìí nísìnyí tó jẹ́ pé things are expensive, stress and all of that, obìnrin gbọ́dọ̀ ní òye àkókò yìí nítorí wípé the more tó bá ṣe ń pressure ọkùnrin much nísìn, okó ẹ̀ lè má ṣiṣẹ́ mọ́. Àkókò tá a wà yìí, torí nígbà tí a ṣàlàyé nípa the difference between okó àti sex toy, a jẹ́ kó yé wa wípé okó is a living thing, nígbà táwọn okó rọ́bà tẹ́ ń lò yẹn is a non-living thing, so ó dàbí a living thing on its own tó understand, tó ń gbọ́, tó dẹ̀ ń react. Now everything that has to do with pé èèyàn ń sọ̀rọ̀ nípa nǹkan àbí èèyàn ń ṣe nǹkan yẹn, it has to do with joy from the inside. Ọkùnrin tó bá wà responsible, pàápàá jùlọ ọkùnrin tó wà responsible ní àkókò tá a wà yìí, ó ṣeé ṣe kókó ẹ̀ má fi gbogbo ara lè tààrà. It is hard for a man to get hard in this hard time. Tó o bá tètè mọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí obìnrin, tó o bá mount pressure jù, Ọlọ́run má jẹ́ ó ní problem. You as a woman, you have to understand this time. Fún àwọn ọkùnrin tó ń wúlò, pressure ti pọ̀ lórí wọn. Hormone kan wà tó máa ń wà secreted nígbà stress, which is vasopressin. Ṣé rí vasopressin yẹn? You know, study says that it is an hormone tó máa ń wà secreted when there is stress. Tó bá ti increase, level ẹ̀ bá ti increase bẹ́ẹ̀ yẹn, even tó ọkùnrin bá rápálá tó ní òun súnmọ́ obìnrin at that time, tí stress bá ti pọ̀ jù, it can affect his performance. Therefore, ìwọ tó bá ti mọ̀ pé obìnrin ni ọ́, mọ bó ṣe mọ mount pressure ní àkókò tá a wà yìí, kọ́ mọ́ lọ rè kó bára rẹ̀. Torí wípé ọkùnrin, ẹni tó gbé okó sára gan, most of the time wọ́n lè má lágbára lórí ẹ̀. So okó gan mọ̀ pé nǹkan wọn láàkó tá a wà yìí, because okó itself is a living organism, is a living thing to understand. So tí ìrònú, stress, fatigue, tiredness, responsibility àtàwọn nǹkan tó jẹ́ bíi trigger fún ọkùnrin tó bá ti high, ó lè ní negative impact lórí bókó rẹ̀ ó ṣe le. So mọ́ kó pressure péyàn kan ò súnmọ́ lé ọkùnrin lórí by this time. Torí nígbà tí àwọn stress yẹn bá accumulate, wàá rí wípé tó grandma pọ̀ ju grandpa lọ. So ìwọ obìnrin ní àkókò tá a wà yìí, rọra mọ ìwọ̀nba wàhálà tọ́mọ mọ́ǹtì in line with pé èèyàn kan ò súnmọ́ ẹ, èèyàn kan ò bẹ́ẹ̀ sùn. Okó ò lè ní time tá a wà yìí because okó understand the situation. A sọ pé normal early morning erection kò ní exist because that one is even èèyàn tó jẹ́ virgin ọkùnrin tí ò mọ obìnrin rí gan, kò sí bí ò ṣe ní early morning erection yẹn is normal. Ṣùgbọ́n o lè sọ pé bókùnrin á ṣe ṣe nígbà tí ò sí wàhálà gbogbo ẹ̀wọ̀n yìí ni ó ṣe ṣe ní ìsìn. Ẹlòmíì tí ẹ lè mọ̀ rántí wípé òun lóbìnrin ńlé, o ò lè fi bára tí ẹ ó ṣe react wé tiẹ̀ because inú lọ́hùn ló bò wà. There is all the tendency pé kí ó má lè react to the environment the way boko á ṣe react. So ẹ mọ understanding yẹn ní àkókò tá a wà yìí, pé ọkùnrin tó kó ẹ̀ bá sì le tó sì manage le lẹ́ẹ̀kan, mọ́ wulẹ̀ ní rẹ̀ lára. Torí nígbà tí àwọn stress induced hormones, àwọn hormones tó induce stress tó bá ti pọ̀ jù, ó máa affect psychology ọkùnrin yẹn, kó mọ̀ yẹ pé yóò wá máa jágbe mọ́ ọ, kó mọ̀ yẹ pé yóò wá máa kanra. Ṣóyé wa, ẹ rí wípé lẹ́nujọ́ mẹ́ta yìí gan, me sef I don't talk about à ń sọ̀rọ̀ nípa okó àtòbò because you have to be relaxed, your brain has to settle and you have to be ready to read.
before you can deliver the correct information. And tá a bá fẹ́ purọ́ lókù, we are not happy in this time tá a wà yìí. Ẹni inú rí ò bá dùn kò lè sọ̀rọ̀ okó àtòbò, ẹni inú rí ò bá dùn kò tiẹ̀ lè súnmọ́ ìyàwó rẹ̀ torí okó rẹ̀ ò ní le. Obìnrin tínú ẹ̀ bá dùn gan, tínú ẹ̀ ò bá dùn, everybody knows that ara rẹ̀ gan ò ní le sí ọkùnrin. Ẹ mọ̀ ọmọ bẹ́ẹ̀ ṣe mọ̀ jẹ́ kí àlàáfíà mọ̀ jọba. Ẹ mọ̀ mọ̀ ti too much pressure. You know that àwọn obìnrin míì wà tó tiẹ̀ jẹ́ pé wọn ò mọ ọkùnrin rí, wọ́n wà láyé wọn kù. Àwọn celebrate wà, àwọn single mother wà tí wọ́n tiẹ̀ jọ pé ń jọ́tọ̀ wọn àti baby papa ẹ̀ ti dàrú, wọn ò rókùnrin mọ́. Widow míì wà tó ṣe pé ń jọ́ ọkọ ẹ̀ ti kú kò rókùnrin. So ìwọ tó mọ̀ wípé ní oníyàn, mọ̀ wulẹ̀ máa ń ti too much pressure lákòókò tá a wà yìí torí okó gan mọ̀ pé nǹkan wọn. So yé wa bẹ́yẹn, so o ò lè fi time ìwé ìgbà míì. Know how you will mount pressure so that kò ní accumulate kó wá lọ increase àwọn hormones tó máa fa trigger, tó máa fa problem nínú ilé. Ọkùnrin tó pọ̀ ẹ̀ bá manage àti lè ní ìsìn, ó jẹ́ èèyàn kan tó ti strong tẹ́lẹ̀ ni. Àtàwọn àti Sam tó ń ṣiṣẹ́ ọwọ́, àtàwọn tó ń ṣiṣẹ́ salary, gbogbo wọn pátápátá, the pressure is on them. Kì wá ṣe pé nítorí ìyẹn náà kẹ́ wá rí gẹ́gẹ́ bí excuse kó wá níyàwó kó mọ̀ súnmọ́ ìyàwó ẹ̀ o. Ìwọ ló fẹ́ ìyàwó, ìwọ ló dẹ̀ mọ̀ pé you have to fulfill your obligation. So ìwọ ló mọ bí o ṣe máa balance pressure pé kò sówó àti pressure tinú ilé. That's why you are a man. Ṣùgbọ́n ìyẹn wá kọ́ lẹ excuse pé sọ gbọ́ pé nǹkan wọn ni, sọ gbọ́ pé wọ́n ti increase owó ṣọ́ọ̀bù, sọ gbọ́ wípé kíní, ìyẹn ò kan obìnrin o. Ìwọ ló mọ̀ bó ṣe balance up àárín yẹn. Ṣùgbọ́n pé okó ò lè fi gbogbo ara lè taara láàkó tá a wà yìí. Everybody has to understand it. Sọ̀rọ̀ mi ń yí abẹ́ yẹn because of bùkátà, especially fún ọkùnrin tó bá wà tó wúlò nínú ilé tó responsible. Tọ́lọ́run bá ti bá ní ṣe tí gbogbo nǹkan bá ti ṣe bí ẹ ń fẹ́ cheap padà, gbogbo ẹ̀ ó padà wá sí normal. So yá báhùn. Ṣùgbọ́n ẹnìkan ò sún mẹ́nìkan, ẹnìkan ò sún mẹ́nìkan. Ọkùnrin tó pọ̀ ẹ̀ bá manage láti lè ní ìsìn, ó jẹ́ èèyàn kan tó strong ni. Ẹ máa understand. O ò lè fòbò. The way bòbò ṣe máa react, o ò lè fòbò kó ṣe react because òbò kì í gbó, ẹni tó lòbò ló máa ń gbó. Bẹ́ẹ̀ okó máa ń gbó tó kókùnrin bá ti ń dàgbà, ó máa láwọn pyronic, a máa ní pyronic disease, a máa ní varicocele disease, ó máa lost àwọn nǹkan tó máa ń jẹ́ trigger fún tẹ́lẹ̀ nígbà tó ṣì wà ní young yẹn, kò ní trigger ẹ̀ mọ́ because àgbà ti ń dé. So yé wa bẹ́yẹn ni because ìta ẹni tí wọ́n wà, tóbìnrin ló wà nínú. So òun lè mọ́ react much to the environment like tí tọkùnrin ṣe máa react. That's why tó fi jẹ́ pé ọkùnrin tó bá mọ̀ pé ó ti níyàwó lo okó rẹ̀ kó tó di wípé ó mọ̀ dàgbà tó kò rí ó mọ̀ ṣe kíni tí ó mọ̀ dẹnu kọlẹ̀. Then àwọn tí wọn ò ní much agbára mọ́, ẹ mọ̀ understand pẹ̀lú wọn. Stress máa ń fà fatigue, stress, fatigue, then tiredness, too much responsibility, stress, all of those things ó máa ń fa àwọn nǹkan wọ̀nyẹn. So yé wa bẹ́yẹn. So you have to balance and make sure that you understand and make sure that there is equilibrium. That is the word I'm looking for. You maintain equilibrium. So yé wa. So obìnrin, you can find something else to do. Kò ń ṣe dandan ni pé ńgbà tí ó sì ṣe bí ti tẹ́lẹ̀ ń kó wá bẹ̀rẹ̀ wàhálà. Not to want pressure or another wàhálà o. Kó mọ́ lọ raise to power 2. Èmi ò sì bẹ́ o. That is it. Then fún àkókò yìí, ìwọ obìnrin tó bá mọ̀ pé o ní nǹkan tó bá ń ṣe, tètè mójútó kó lè fi support ilé. Àwọn time mi gan wà gan tó kógun ò ní le. Tó ṣe wípé you can even for a long period of time, there are so many factors that can determine that. It doesn't mean that the man his mind is not with you. It doesn't mean that he has lost interest in you. You understand? The oko is reacting to the environment, which is normal. So by the time you are able to strike equilibrium, it will come back to normal. Bẹ́ẹ̀ ni, ọkùnrin tó bá wúlò tó responsible láyé tá a wà yìí, ní era yìí, ní time wàhálà pé nǹkan wọ́n yìí, okó ẹ̀ gan lè kú pátápátá porongodo tí ò ní dìde. So let us understand that and let us know. Ṣé rí àwọn all these things are reactions tó jẹ́ pé nobody can control it because hormones ló ń control wọn, and the more bára bá ṣe ń react náà ni
that is going to determine the physical reaction that you will see in a man. I know the reason tí mo fi ń pé àwọn ọ̀rọ̀ yẹn sọ torí àwọn collection of questions kan tí mo gbà. So mo wá realize wípé this time is affecting bí okó ọkùnrin ṣe ń le, bó ṣe ń ṣiṣẹ́, ṣóyé wa, but that is just the explanation. It is the time. A time will come that there will be equilibrium and everything will resolve. Then Ọ̀yọ́ Model Alternative Therapy, jẹ́ ká contact wọn fún àwa tá a bá nílò àgbo fún infection, fún jẹ̀dí, fún àwọn bí àwọn staphylococcus, àwọn herpes, àwọn other toilet infection. Let us contact them. Then fún àkókò yìí, Ọ̀yọ́ Model Alternative Therapy jẹ́ iléeṣẹ́ tó yẹ pé wọn ò ní sọ pé bí àtòrò fẹ́ ra ọjà kan wá ní dandan o nílò àgbo, o nílò gbá, o nílò àwo. Tó o bá ti ṣàlàyé fún wọn, bó o bá nílò àgbo gan, wọ́n sọ fún ẹ, because they will ask you certain questions. Ní ìsẹ́ ẹni tó kọ́ ẹ̀ tí ń ṣiṣẹ́ dáadáa tẹ́lẹ̀, tó kọ́ ẹ̀ wá ṣiṣẹ́ mọ́, there will be a situation around the person, there will be a factor to determine kíní yẹn. Probably the person might not even need àgbo. Whatever you need, they will recommend for you. You understand? Ẹni tó bá dẹ̀ jẹ́ pé infection ló ní tó ní láti treat rẹ̀, just call and explain. Explain fún Ọ̀yọ́ Model Alternative Therapy so that you can place your order. Ṣóyé wa, ìgbà míì ó lè jẹ́ bóyá shock. Nígbà míì, if for example nísìn, ọkùnrin tó fẹ́ súnmọ́ obìnrin, tóbìnrin yẹn jágbe mọ́ tí ó gbà, tókó yẹn bá fi sá wọlé, okó yẹn lè mọ́ in the next 1 month sí obìnrin yẹn, ó lè lé sóbìnrin míì o. But that woman tó pariwo yẹn, shock yẹn, direction yẹn bá ti lè padà sínú, ó lè mọ́ dìde mọ́ sí ẹni gangan tí ó sì mọ́ dìde séyàn míì. So mo sì sọ pé all these things, the oko itself is a living organism. Bí ọmọ kékeré tó yẹ pé ọmọdé tẹ́ ń jágbe mọ́, tẹ́ ń pariwo mọ́, tẹ́ ya òkúròrò, tó bá dọ̀la kò ní wá kí yín, kò ní wá lé yín, tó bá ti rí yín ẹ̀rù máa bà ni. Tó bá ti rí yín ẹ̀rù máa bà ni. So then èèyàn tó ti wà deprived is like a baby tí kò rí ọmú mu láyàyà rẹ̀. Bọ́mọdé ṣe máa sunkún tó máa pariwo disturb gbogbo àdúgbò tó máa ká bẹ́ẹ̀ ni ọkùnrin tí ó bá wà deprived ṣe rí. Mo máa ń sọ pé I liken a man, ìgbà tí mo grant interview Alex TV, pé I liken a deprived man to a baby that is deprived of breast milk by the mother. That is just the typical example. So once you have done that, the shock alone is enough láti pa okó yẹn for a long time. Kó dẹ̀ tún take time kó tún tó dìde sí ẹ again. So environment determine bókó á ṣe ṣiṣẹ́. So that's why I said contact Ọ̀yọ́ Model Alternative Therapy for explanation. Tẹ́ bá pè, tẹ́ sọ̀rọ̀, tẹ́ explain, the baba will understand you, what is wrong with you, and the kind of product that is going to recommend for you. Ṣóyé wa bẹ́ẹ̀ yẹn, 08068220707 òní nọ́mbà Ọ̀yọ́ Model Alternative Therapy, 08068220707, nọ́mbà yẹn ni ó ti wà lójú screen wa yẹn. Then ẹ má jẹ́ ká gbàgbé Princess Honey Paint. Èèyàn kan DM mi pé àwọn need nọ́mbà Princess Honey Paint, mo dẹ̀ fún wọn. So ẹ mọ̀ pé tá a bá ti pè wọ́n, tá a contact wọn, a máa ṣàlàyé location ibi tí a ti need àwọn iṣẹ́ yẹn. Mọ́tò wà tó máa kó àwọn ọ̀dà yẹn lọ sí site. Tó bá dẹ̀ jẹ́ pé àfúnra wa la fẹ́ wá depot, we can contact them. So nọ́mbà Princess Honey Paint ó ní 08030796686, 08030796686. Ẹ jọ̀ọ́ ẹ já mọ́, because bàbá Princess Honey Paint pè mí pé àwọn kan ń pe àwọn tí wọ́n ń béèrè àgbo lọ́wọ́ àwọn. Tí mo bá ṣe advert méjèèjì, mo máa differentiate ẹ̀. A rí wípé bí mo ṣe sọ̀rọ̀ Ọ̀yọ́ Model sìn, nọ́mbà wọn ni mo gbé sí screen. Ìgbà tí mo sọ tí wọn, mo switch sí nọ́mbà ti Princess Honey Paint. So ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a pe nọ́mbà tí mo fún wa fún that particular company. Ṣóyé wa, organ building and construction company, fún gbogbo àwa tí a bá nílò láti ralẹ̀
ta fẹ́ ralẹ̀ ta fẹ́ kọ́lé tàbáwa tó bá jẹ́ pé a ti nílẹ̀ gan ta fẹ́ kọ́lé lé lórí ṣóyé wa bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ ká kàn sí organ builder and construction company àwọn míì wà tó ṣe pé bóyá nílẹ̀ gan ta fẹ́ tà a lè kó so wọn lẹ́sẹ̀ àbáwọn other property àwọn on deal with property selling and buying of property then building of houses wọ́n láwọn èèyàn tí wọ́n jọ ń ṣiṣẹ́ tí wọ́n dẹ̀ jẹ́ pé tested and trusted ni organ building and construction company nọ́mbà wọn náà ló ti wà lójú screen wa yẹn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a kàn sí wọn bákan náà dealer caps Nigeria limited àwọn wà fún consultation fún àwa tí ó bá jẹ́ pé a fẹ́ rí dókítà tewétegbò a fẹ́ bá wọn sọ̀rọ̀ a fẹ́ síkì a fẹ́ consult doctor a fẹ́ síkì medical advice on our health ẹ jẹ́ kàn sí dealer caps Nigeria limited nọ́mbà ni wọ́n ní 08159405621 08159405621 ẹ jọ̀ọ́ ẹ jẹ́ á pè wọ́n tá a bá dẹ̀ gẹ́tì tó bá ní nọ́mbà kan tá a get let us come to my WhatsApp wàá copy nọ́mbà yẹn sí wa á dẹ̀ lè pè wọ́n then when you place your order they will bill it to you ẹ jọ̀ọ́ ẹ má ní àwọn ọkùnrin lára ní àkókò tá a wà yìí o ara ń kan kálukú ìwọ ọkùnrin náà tó bá dẹ̀ mọ̀ pé ó fi bẹ́ẹ̀ ra wà responsible bá náà tààrà nù ilé ìwọ̀nba ló lè gbé okó dé kò expect pé obìnrin á accept because nobody is happy this time àfẹ́ńbá fẹ́ purọ́ nǹkan tí wọ́n ju bó ti yẹ lọ so and ọpọlọ mo máa ń sọ fún wa pé the largest sex organ lára is the brain ọpọlọ ni gbogbo ara ọkùnrin tó ń dìde ara obìnrin tó inú ọpọlọ ló ti ń wá tí mind the brain ò bá ti settle there is no how tí okó gan le there is no how tí ara obìnrin gan dìde do you understand so we have to know that and know peace pé time tá a wà yìí bí ara bá ṣe react sí kẹ́ ẹ fàdúrà ran ẹni ọ̀hún lọ́wọ́ ni ariwo ràn o àwa la mọ̀ bí àwọn ìjọba ó ṣe gbóhùn wa láti bá wa gbé price gbogbo nǹkan wálẹ̀ ṣóyé wa so kò dẹ̀ sí effect tó ṣẹlẹ̀ tí ò ní affect okó fún àwọn okó kan wà tó ṣe pé kí nǹkan wọ́n jù bẹ́ẹ̀ lọ kò ní kán má le but those ones are they are exception so ìwọ obìnrin tètè understand that mi sọ wípé kí ọkùnrin má dó ìyàwó rẹ̀ o ènìyàn mọ̀ dòra àwọn òtó ni mo ti sọ náà pé ìyẹn ò ṣe excuse kó wá torí pé sọ̀rí pé nǹkan wọn ni sọ̀rí pé wọ́n san sálárì ni kó wá mọ̀ pariwo mọ́ obìnrin tèmi ń sọ kọ́ nìyẹn bet you have to be able to achieve equilibrium at this time pé téèyàn ò bá súnmọ́ ẹ nísìn kò túmọ̀ sí wípé èèyàn bí ni you understand it is the time try and understand okó tí ò bá le láàkó yìí kì í ṣe pé mọ̀mọ́ le shey you get is because of the situation so you have to be able to comport yourself as a woman and exercise self-control it is well with us so orí gbogbo àwọn tí wọ́n ń tàn tí wọ́n ń purọ́ fún ọ̀hún irọ́ ni àwọn náà ò sùn mọ́yàwó wọn lé ọ̀la àpéwọ̀jẹ́ èèyàn tuntun ló ṣe dàbí wípé bóyá ìkànnì kò súnmọ́ àbí kíní kan wọ́n padà kò bọ́ gbẹ̀yìn ni o tó bá rè ṣe zìnà tiẹ̀ bọ́ ọnu o mo ń wí o wọ́n tó bá sì mọ̀ pé ò tí ì lọ́kọ wọ́n pátá rẹ o mo sọ pé àwọn èèyàn wà tó ṣe pé wọn ò tiẹ̀ súnmọ́ ọkùnrin wọ́n sì ní àlàáfíà títí tó fi ní ọkọ wọ́n tó bá sì mọ̀ pé ò ní ìyàwó tó fẹ́ dóòbò lọ́ọ́ fẹ́ ìyàwó kọ́ lọ rèé dáná tó bá dáná tó mú gbogbo anything do èbù tó ń do wọ́n padà kọ́ máa lè wà fún ọ ìsìn bẹ́ẹ̀ o bó ti jẹ́nu wọ́n tó bá sì mọ̀ pé wà nù ilé kẹ́ ẹ ṣe nọ́mà o ṣùgbọ́n tí nọ́mà yín ò bá nọ́mà tó bí ṣe máa ń nọ́mà tẹ́lẹ̀ it is the situation of the country because béèyàn fẹ́ béèyàn kọ̀ all these hormones you cannot control them they have to react until they adjust by themselves you understand it is a reaction that is just like tó orú bá múyàn èèyàn máa sweat homeostatic system is a system tó máa send the liquid sára so that when the water evaporates you will cool down bọ́ọ̀ ṣe lè sọ pé o fẹ́ láàgùn nínú ooru bẹ́ẹ̀ náà lọ lè sọ pé kí reaction tó ń affect the environment kó má affect ẹ̀yà ara because it is nature so ìwọ tó bá wá mọ̀ wípé tó ń ṣẹlẹ̀ ló affect okó ẹ̀ tí ò fi le tó wá mú oògùn tó lọ ń kó jẹ
problem ni ọlọ́mọdé èmi ò sí mọ́jọ kó bá rẹ o. So the woman too have to understand so that there will be peace. Má jẹ́ kí á bínú. So ọjọ́ tá a bá máa ṣe live stream, I'm going to create awareness. Thank you guys. Bye bye. Love you.